mo kí gbogbo àwọn ọmọ aládé o, mo kí wa wípé a kú dédé àsìkò yìí. Ẹ̀yin ènìyàn mi, ẹ rí pé ẹ̀rín ni mo mú wọlé ní ti àárọ̀ yìí, ẹ̀rín ni mo mú wọlé o. Ẹ̀yin èèyàn wa, fídíò tí mo fẹ́ mú wá fún yín ní ti òwúrọ̀ yìí, òun ló bẹ̀rẹ̀ wá o. Bẹ́ẹ̀ náà ni ẹ̀yin ọlọ́gbọ́n, ẹ̀yin olóye, ẹ̀yin lẹni fídíò yìí, torí mo mọ̀ pé ẹ máa fẹ́ rẹ́rìn díẹ̀ sí fídíò tá a mú wá lórí ẹgbà yíyẹ̀wò, ẹ bá wa dá sí tòwúrọ̀ yìí. Ẹ̀yin èèyàn wa, fídíò yìí dá lé orí ọba búburú kan ní ilẹ̀ Yorùbá lọ́wọ́lọ́wọ́. Tá a bá sọ pé ọba búburú, ẹjọ́ níbo ọ̀dọ̀ ta lọ́kàn yín lọ, mi tí fẹ́ dárúkọ ọ̀dọ̀ ta lọ́kàn yín lọ, báyìí sọ pé ọba búburú kan ní ilẹ̀ Yorùbá, ọ̀dọ̀ ta ni ọkàn yín lọ, ẹ bá mi fi sábẹ́ comment section bá ṣe ń sọ̀rọ̀ yìí lọ. mo ní fídíò tá a fẹ́ mú wá lónìí àti ẹ̀rín kékeré tí mo ní ẹ máa rín lórí ẹ̀yẹn, mo ló dá lórí ọba búburú kan ní ilẹ̀ Yorùbá. Ó ti yé bí ìfẹ́ sọ̀rọ̀ jù, bí mo yẹ sọ yẹn, ọ̀dọ̀ ta lọ́kàn yín lọ, ọ̀dọ̀ ta lọ́kàn, ta lẹ́rọ̀nù rẹ̀ sí ní ilẹ̀ Yorùbá nínú àwọn ọba. Bá fi sábẹ́ comment section. Ẹ̀yin èèyàn wa, ó ní interview kan tí ọ̀jọ̀gbọ́n kan olórí pípé onílàákàyè kan tó béèrè just simple question. Ó béèrè ẹ̀ lọ́wọ́ ọba Rasheed, emir ìlú Ìwó. Mo fẹ́ kẹ́ ẹ jẹ́ ká jọ gbọ́ bí Rasheed ṣe dá arákùnrin wa yìí lóhùn, ohun tó fi fèsì sí ìbéèrè tó béèrè lọ́wọ́ ẹ̀. Dóná lórí ìbéèrè yẹn, brọ́dà wa kan jáde tó tú bí ejò sì bẹ́sí lójú wípé ìbéèrè just simple question, ìbéèrè kékeré ìlàbè lọ́wọ́ ẹ̀ tó dẹ̀ ń fọ́gbà lé tó ń fọ́wọ́ lé tó ń tẹ ọmọ ẹdìyẹ mọ́lẹ̀, tẹ ewúrẹ́ mọ́lẹ̀ yìí, kí ló dé? Lẹ́yìn tí ẹ bá wo fídíò interview Ọba Olúwo ìtàn, màá fẹ́ kẹ́ ẹ farabalẹ̀ náà kẹ́ gbọ́ nǹkan tí brọ́dà wa yẹn náà sọ. So màá wá fẹ́ kẹ́ ẹ fèsì lórí fídíò méjèèjì. Ètò ẹ̀yin náà bá rí, kẹ́yin náà bá wa fi sí abẹ́ comment section. Ẹ̀yin olólùfẹ́ mi, ẹ farabalẹ̀ dáadáa, ẹ jájọ wo interview Ọba Olúwo yìí, ẹ gbà. Kábíyèsí o, àwọn Yorùbá mi oríṣiríṣi awuye, wọ́n sọ pé ọlọ́run àjòjì lọ́lọ́run kíní, ọlọ́run wo gan lẹ̀ ń sìn kábíyèsí, ọlọ́run Saudi ni àbí ti Amẹ́ríkà àbí ti kò kábíyèsí. A dúpẹ́ lọ́wọ́ Olódùmarè, ọlọ́run ti Yorùbá, ọlọ́run táwa ń sìn, tèmi ń sìn, tèmi gbàgbọ́ nú ẹ̀, tí ń sí ìbọ̀rìṣà kankan. Òun ni ọlọ́run tó dá Yorùbá, òun ló dá yìnrín, òun ló dé èbó, òun ló wà ní Saudi Arabia, òun ló wà nílùú èbó. Gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà ń bẹ̀ nílùú èbó, ní London l'Amẹ́ríkà, ọlọ́run Olódùmarè tiwa ni wọ́n ń pè. Èèyàn bá máa pè nílẹ̀ Yorùbá, kó o tó ń lọ sí Saudi, kó o lọ sí Amẹ́ríkà, kó o lọ ibikíbi tó o bá wà, òun ni Olódùmarè tèmi ń sìn o, òun ló ti lè pé. Òun ló dá Lárúbáwá, òun ló dá èbó, òun ló dá àwọn Kristẹni, òun gan ló dá àwọn tí ń bọ òrìṣà. Ṣùgbọ́n àwọn èèyàn wọn ò mọ̀ yí pé n tí ń ṣe, n tí ń kó bá ìran Yorùbá ni. Nítorí ìran Yorùbá òun làgbà, àwa ni abáramóore jẹ́ jù, tó jẹ́ pé àwa gan ló yẹ ká máa dúró ti ọlọ́run ọba nìkan láì mọ bọ̀rìṣà. Tó o bá ti bọ̀rìṣà, ní tí a bá ti ń bọ tàbí téèyàn bá ń sìn lẹ́yìn Olódùmarè ọba, ó ti fi jẹ́ kó jẹ́ ìgbàgàgbà pẹ̀lú ọlọ́run. Ègún ni, èpè ni, tí sì máa ran ìran tó pọ̀. Kí Yorùbá kó tètè mọ̀ ní ìsìn pé gbogbo ọlọ́run lọ́lọ́run ó máa jẹ́, Olódùmarè lolódùmarè ó máa jẹ́.
kò sí pé àfi tí wọ́n bá ń pè lóko míì lókù ó ń kálukú lọ́wọ́ ní èdè tiẹ̀ o àwọn èèbó God ni à ń pè Igbo Chineke ni à ń pọ̀ lọ Haúsá ń pè ní Ubangiji àwọn Lárúbáwá ń pè ní Allah àwọn Yẹ̀húdí tí wọ́n ń pè ní Jew wọ́n ń pè ní Yahweh tàbí Jehovah bẹ́ẹ̀ náà ni àwọn French wọ́n ń pè ní Dieu àwọn Germans wọ́n ń pè ní God tí wọ́n bá fẹ́ sọ pé thank you God wọ́n ní God sadak bẹ́ẹ̀ náà ni gbogbo èdè ṣùgbọ́n Ọlọ́run táwa mọ̀ tèmi sì ń pariwo tí mò ń sìn kò fẹ́ òrìṣà bíbọ ó kórìíra rẹ̀ ègún ló pé nítorí pé Ọlọ́run yìí kò sẹ́ni tó gbọ́dọ̀ máa tí a gbọ́dọ̀ máa sìn tí a sì gbọ́dọ̀ máa bọ yàtọ̀ sóhun táwọn abọ̀rìṣà yẹn tí a bá wá ń sọ pé àwọn òòṣà wọn àti ifá wọn ó tako èèyàn ifá wọn ní máa ní kí wọ́n lọ bẹ́ orí ifá wọn ló ní kí ọba Ẹ̀fà láàyè bẹ́ orí ọlọ́ní kí wọ́n pọ̀ ọmọ kan gbà kan ifá wọn ló ní kí Mọ́remí kọ́ pọ̀ ọmọ ẹ̀ àwọn onímọ̀ sọ fún èèyàn kí wọ́n lọ sí orò tí ò fẹ́ rí yàn onímọ̀ àwọn ifá yẹn ní máa sọ pé èèyàn kankan ò gbọ́dọ̀ jáde o wọ́n gbọ́dọ̀ sí orò tí ò fẹ́ rí yàn orò tí ọba ti fẹ́ rí yàn inú igbó ni kó máa lọ ẹ má ṣe láàrin àwọn èèyàn etí sì ń jalẹ̀ Yorùbá nù o ó dijọ́ Yorùbá bá fi ìbọ̀rìṣà sílẹ̀ láti máa sin Olódùmarè nìkan ó dijọ́ náà ká tó rójú ká tó ráyè láì ṣe bẹ́ẹ̀ ewu wà o ẹ má gba ti àwọn abọ̀rìṣà sí ẹnu mọ́ ẹ má jẹ́ kí wọ́n máa parọ́ fún yín wípé Ọlọ́run àwọn èèbó Ọlọ́run Lárúbáwá Ọlọ́run àjòjì irọ́ ni wọ́n ń pa o wọ́n ń pa yẹn o nílẹ̀ Yorùbá lèmi sọ bí wọ́n bá ń pààyàn nílùú mi kò sí ntọ́kàn mi nílẹ̀ Yorùbá ojoojúmọ́ ni à ń fi èèyàn rúbọ ojoojúmọ́ ni à ń pààyàn sídìí oògùn owó àwọn babaláwo àti oníṣègùn la ká mọ́ díẹ̀ wọ́n ti fà àwọn pásítọ̀ náà sídìí wọ́n ti fà àwọn àáfàá síbẹ̀ ṣùgbọ́n àáfàá tó bá ti bá wọn ṣe babaláwo pásítọ̀ tó bá wọn ṣe babaláwo lòun náà ẹ má gbọ́ tí a ń sọ ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù ẹ̀jẹ̀ àwọn ọmọ Yorùbá ń ké sáwà lọ́rùn èmi bẹ́ẹ̀ ṣe ń wò mí àròlé Ọlọ́run ni mí èmi ni ètò ọba pè mí ní pa Ọlọ́run kò tí ì burú jù èmi ni àròlé Olódùmarè orúkọ ọba Ọlọ́run ọba àwọn ọba ìlànà ó lé fún jọ́dá fún mi Yorùbá ọ̀ràn yànjú mi lé nínú ẹ so ire. àwọn Yorùbá mi oríṣiríṣi awuye wọ́n sọ pé Ọlọ́run àjòjì lọ́lọ́run kíní Ọlọ́run wo gan lẹ̀ ń sìn kábíyèsí sọ́lọ́run Saudi ni àbí ti Amẹ́ríkà àbí ti kò kábíyèsí. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè. ẹ jọ ká ló fi Rasidi yìí jọba nílùú Ìwó alátẹnujẹ wo ló fi bọ̀bọ̀ yìí jọba nílùú Ìwó aláìnílàáká ìwo ló gbọ́ pàṣẹ lọ́bọ̀bọ̀ yìí lọ́wọ́ ẹranko wo ló fi bọ̀bọ̀ yìí jọba Rasidi aṣọ onílàáká yìí bó ṣe lè wò kó kéré mọ́ báàbù ankali ó ní ọpọlọ mt bar rẹ̀ ní làáká yìí ẹ aṣọ onílàáká yìí wẹ̀sìn ẹ lóde simple question lẹ́ni yìí wá béèrè lọ́wọ́ ẹ ó bẹ̀rẹ̀ sí ní wí kóbókóbó ojú ẹ̀sìn ẹ tó rọ Rasidi àṣeyàn lásán èkejì ajá ni ó nílàáká yìí bó ṣe wò kó kéré mọ́ ẹ̀yin àfáà inú ẹ̀ wò ń sì ṣé kò sí mọ dójú tì yín ṣé ò sí mọ dójú tì yín tó bá wá béèrè lọ́wọ́ rẹ̀ Rasidi pé kí ni Muhammadu rí lọ́bẹ̀ tó fi wá ru ọwọ́ kí ló rí tó fi fi Àìṣà lọ́mọdún mẹ́fà kí ló fẹ́ sọ sí. ẹ̀yin ọ̀dẹ̀ aláìnílàákàyè Rasidi wọn náà wẹ̀ sí ẹ̀ lóde wọ́n béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ simple question náà béèrè lọ́wọ́ ẹ̀ wo bó ṣe ń ṣe wọ́n ran bí ẹni tó hàn fọ́ Ọlọ́run láhàn mi ni bàtà ké lódùfẹ́ ẹ gbọ́rọ̀ lẹ́nu ẹranko tẹ́ fi jọba ń lò wò.
Yorùbá mi oríṣiríṣi awuye wọ́n sọ pé ọlọ́run àjòjì lọ́lọ́run kíní ọlọ́run wo gan lẹ̀ ń ṣe kábíyèsí ọlọ́run Saudi ni àbí ti Amẹ́ríkà àbí ti kábíyèsí. a dúpẹ́ lọ́wọ́ Olódùmarè ọlọ́run ti Yorùbá ọlọ́run táwa ń sìn tèmi ń sìn tèmi gbàgbọ́ nú ẹ̀ tí ń wọ̀ ẹ́ sí ìbọ̀rìṣà kankan òun ni ọlọ́run tó dá Yorùbá òun ló dá yìnrín òun ló dé èbó òun ló wà ní Saudi Arabia òun ló wà nílùú èbó gbogbo àwọn ọmọ wa tí wọ́n wà ń bẹ̀ nílùú èbó ní London lamẹ́ríkà ọlọ́run Olódùmarè tiwa ni wọ́n ń pè èèyàn ọba máa pè ọmọ mélòó ní ìyá ẹbí àbò onílàákàyè. kó o tó ń lọ sí Saudi kó o lọ sí Amẹ́ríkà kó o lọ ibikíbi tó o bá wà òun ni Olódùmarè tèmi ń sìn òun ló ti lè pé òun ló dá Lárúbáwá òun ló dá èbó òun ló dá àwọn Kristẹni òun gan ló dá àwọn tí a ń bọ òrìṣà ṣùgbọ́n àwọn. táàrin ó ń ṣe Ràṣídì ọmọ mélòó ní ìyá ẹbí àwọn ọmọ yín tó wà ń lóyìnbó ọmọ mélòó ló wà ń lóyìnbó ó lọ́pọlọ ni àbò onílàákàyè àwọn tá lọ́mú ẹ wèrè ń ṣe ọ ni tá lọ́mú ẹ níjọ wọn bá kára àti ẹni tá kára ẹ ń bímọ ọ lọ́pọlọ ni àwọn ọmọ tí yín tó wà ń lóyìnbó ọmọ mélòó ní ìyá ẹbí kí lorúkọ tiẹ̀ ń lé aláró àwa mọ àwọn ọba tó qualify tó bá pé àwọn ọmọ wa tó wà ń lóyìnbó tá a sì sọ pé yes àwọn ọmọ ẹni kò ń ṣèwọ Ràṣídì ò sínú wọn àbúrí ẹ burú ó nílàka ìṣe ìwọ tó lè tónú ilé rẹ lọ́wọ́ àtòlú Ràṣídì tó lè inú ilé ẹ lásán ìyẹ̀wù ẹ tó lè dá tó ìwọ tó lè tólé ìwọ lọ́wọ́ á gbé pé ká ló fi ọjọba dìdí àtọrọ alátẹnujẹ wo ló fi ọjọba Ràṣídì ọláwọn ọmọ wọn tó wà ń lóyìn ọmọ mélòó ní ìyá ẹbí tó kó sí lóyìnbó àbí dídìrín ni ọ aló nílàka yìí ó ní ọpọlọ bó ti lè wù kó kéré mọ́ simple question náà bí ọ Ọlọ́run bo ló ń sìn simple answer Allah ló ń sìn èwo làbúrò ọbẹ ní èwo làbúrò amọ̀rẹ́ bí ní ẹni òde Ọ̀yọ́ ọ̀rọ̀ kan náà bí ẹ ó bẹ̀rẹ̀ sí ní wíwọ́rọ̀ wọ̀nrán lọ aló lọ́pọlọ ó nílàkàyè dìdìrín òpònú táfi ọjọba tákọ́pá àṣẹlẹ ọlọ́wọ́ aláìnílàkàyè adójútì ni orí pọ̀ ń dojú ti gbogbo àwọn ọmọ òwò báyìí orí pọ̀ ń yẹ̀yẹ́ ìlú tó fi ọjọ́yè ọ̀ ń yẹ̀yẹ́ wọn ọ̀ ń yẹ̀yẹ́ àwọn ọmọ òlò ọ̀ ń dojú tì wọn òun rẹ̀ báránsì wọn ó ní ọpọlọ empty barrel ní làákàyè Ràṣídì simple question lẹ́ni yìí béèrè lọ́wọ́ ẹ̀ Ọlọ́run bo ló ń sìn so lè lọ Saudi kọ́ lọ pé Allah wọn ní Olódùmarè fún wọn ò ní gé orí ẹ̀ dànù Ràṣídì next year kọ́ lọ Saudi kọ́ lọ fún wọn pé Ọlọ́run Elédùmarè náà ń sìn bẹ kò ń sàlá ó rí bí wọ́n ṣe bẹ orí ẹ̀ Allah kò ń ṣe Ọlọ́run Elédùmarè tiwa sìgìdì àǹjọ̀nú ni Allah tó dẹ̀ ní apá ọwọ́ ọ̀tún méjì sìgìdì ni Allah tẹ́ ń sìn Ọlọ́run Elédùmarè tiwa kò rán yàn kankan kò rán Ọ̀rúnmìlà kò rán Bàtálá pé kọ́ mọ pààyàn tí ò bá ti gbégún kọ́ mọ pààyàn tí ò bá ti ṣẹfá kọ́ mọ pààyàn tí ò bá ti ṣègùn Allah àti Muhammadu ló ní kẹ́ mọ pààyàn tí ò bá ti ṣe mùsùlùmí àjàjà ní tó bá ṣe mùsùlùmí tó bá lóun ò ṣe mọ́ Allah ní kẹ́ pa ni o Allah ló ní kẹ́ mọ́ bá kírísítẹ́nì ṣe ẹ mọ́ bá wọn Júù ṣe Allah ló sọ bẹ́ẹ̀ Allah mọ́ ń dà lóru ni àǹjọ̀nú burúkú làlá àǹjọ̀nú burúkú tí wọ́n ń domi àlàáfíà lóru ni iná ló fi rán Muhammadu ní sí adé tòrútòrú Ràṣídì nǹkan tó bá ti bí ọ ni kó mọ sọ o mọ́mọ́ da wúrú pọ̀ mọ́ sàpamọ́ o kọ́ mọ nǹkan tó ń ṣe o Allah kò ń ṣe Ọlọ́run Elédùmarè tiwa Allah ní kí wọ́n pààyàn nítorí òun ni Ọlọ́run Elédùmarè wo ní kí wọ́n pààyàn o tí Ọlọ́run Elédùmarè wa bá ní káwa ní ọ̀pààyàn fún àṣà àti ṣe wa àtẹ̀síwá ńlẹ̀ Yorùbá ni kò ní sí Islam ńlẹ̀ Yorùbá kò ní sí Kristẹni o ẹ̀sìn àlàáfíà lẹ̀sìn ilẹ̀ Yorùbá ẹ̀sìn tó gbonílé tó gbàlejò nẹ́nìrán Yorùbá o Ọlọ́run Elédùmarè wa ọ̀ràn yẹn ṣe kó máa pààyàn kiri o Allah ni ò lè dágbìjà rẹ̀ àǹjọ̀nú Allah ni ò lè dára ẹ̀gbìjà
ló ní kí Muhammadu ọmọ pààyàn àtẹ̀yìn ẹrú òpònú aláìnílàáká ìbí irú rẹ̀ báyìí kẹmọ pààyàn nítorí òun sọ pé wọn náà torí aláàánú sí ọ̀nba ilẹ̀ bàbá ẹ jẹ́ orí ipò tó wà odùtọwọ́ bàjẹ́ bọ̀ gbogbo àwọn alálẹ̀ ilẹ̀ Yorùbá ló ti tẹnu àbùkù lù ìwé èèyàn lásán èkejì ajá aláìnílàáká yìí táwọn ọjọba Rasidi. That is my first question. Atọrọjẹ wo ló fi ẹ jọba tí wọ́n yìí lè tolé ẹ̀ gan ilé ẹ̀ lásán wọ àárín ìwọ àtìyàwó ẹ̀ àtàwọn ọmọ ẹ̀ tó lè tó débi pé wọ́n á fi ọ joyè olórí ìlú tí wọ́n lè tòlú tí wọ́n yìí lè tèlú wọ́n á lọ kó ló ń kígbe fẹ́ wọn ló gbà ọ̀dẹ̀ wọ́n béèrè ọ̀rọ̀ kékeré lọ́wọ́ rẹ̀ ọláwọn ọmọ yín wà ń lóyìnbó ọmọ mélòó ni yẹ kó sí lóyìnbó àbò onílàkàyè ta lọ́mọ ẹ rí ẹ burú onílàkàyè tó bá ní wo ò ní gbọ́ àwa ní ò ní gbà Rasidi pẹ̀lú àwọn ọ̀rọ̀ tẹ́kù ọgbọ̀n ń gbé sínú làákàyè rẹ kó tó sọ ọyẹ lọ sí operation làákàyè kan bọ́ chẹ́ẹ̀kì làákàyè rẹ bọ́yẹ́ díẹ̀ ò tí ì ta sí onílàkàyè kò sí ohun tó fẹ́ sọ onílàkàyè Rasidi bábù àǹkàlì ó lọ́pọlọ mt barẹ orí ló ń gbé kiri dìdìrín òpònú ìbéèrè ọyọ kan náà béèrè lọ́wọ́ ẹ ò rí dáhùn tábà béèrè lọ́wọ́ ẹ pé kí ni Muhammadu rí lọ́bẹ̀ tó fi wà ru ọwọ́ kí ló dé tí Muhammadu fi fi àyè sálẹ̀jì of 6 years kí ló fẹ́ sọ àfi kò fi wákàtí mẹ́wàá dá wa lóhùn dìdìrín ẹ lọ wádìí nípa ẹ̀sìn tẹ́ ń ṣe gbogbo ẹ̀yọ́ ọmọ Yorùbá sẹ́sìn tẹ́ ń ṣe ìsìláàmù yìí só bójúmọ́ láwùjọ sómúlà ká ìdání tí wọn náà bá wádìí nípa ẹ̀sìn tó ń ṣe yìí ojú ọmọ àtiẹ láti pe rẹ ní mùsùlùmí ojú máa tiẹ láti pe rẹ ní mùsùlùmí ẹ jí wo fídíò kan kí n play rẹ fún yín ẹ rí i pé bọ̀bọ̀ yìí ọmọ Iran ni ó dẹ̀ wà ní public ojú dẹ̀ ń tì láti pe rẹ ní muslim ó deny mùsùlùmí because ẹ̀sìn tí ò bójúmọ́ ni kò sí wọn tó mọ̀ nípa mùsùlùmí tó mọ̀ nípa ẹ̀sìn tó ń ṣe tó sì rí mí nínú Islam ẹ̀sìn apààyàn ni ẹ̀sìn dàlúrú ìlú tó bá sì ń tòrò lọ́wọ́ yìí Islam ìwọ̀bẹ̀ ni àwọn ti Jámánì wọ́n gbọ́n wọ́n ti mọ iye ogun tí wọ́n ti jà torí kílù wọn lè gòkè ẹ̀yìn kí wọ́n gbé ẹ̀sìn mùsùlùmí wá tí ò sí kankan tó fẹ́ contribute sínú society wọn lẹ́yìn tẹ́ fi dàlú wọn rú wọ́n gbogbo mọ́tò láti wọn nísìnyí wọ́n wo dànù ni táráyè wèrè. ẹ̀yin olólùfẹ́ mi fídíò náà ni ẹ̀ṣẹ̀ wò tán yẹn ẹ̀rí simple ìbéèrè lóòótọ́ tí wọ́n béèrè lọ́wọ́ ọba Olúwo ẹ̀rí nǹkan tó fi ń dá ẹni tó béèrè béèrè lọ́wọ́ ẹ̀ ẹ̀rí tó fi ń dá lóhùn. ẹ̀yin èèyàn mi kí lẹ rí sí fídíò tẹ̀ṣẹ̀ wò yìí yálà lórí ọ̀rọ̀ tí ọkùnrin yìí sọ tó fi dá ọba Olúwo lóhùn àbí ọba Olúwo fún ara àbí ìbéèrè tán béèrè lọ́wọ́ ẹ bá wa sọ lé ẹ fi sí abẹ́ comment section kẹ́ jẹ́ kí ọba Olúwo náà kẹ́ jẹ́ kó wò torí èmi mọ̀ wípé ọba Olúwo a máa wo ètò wa ṣe mọ̀ pé àwa náà jẹ́ ìkan gbòógì lára wọn tí ó kọ́kọ́ gbé fẹ́ afẹ́fẹ́ rẹ̀ síta tí a fi lé gbogbo àgbáyé pé báyìí ni ọba Olúwo ń ṣe ó ti ta gbogbo òrìṣà ìlú Ìwó tán látàrí pé tẹ bá lóòṣà sílẹ̀ sọ fún wa àgbà ní kúùkù àbáyín ṣe àwọn pé olóró dọ́gbọ́n ta àwọn òrìṣà sí òkè òkun ni ẹ̀yin èèyàn wa ẹ bá wa sọ̀rọ̀ lé torí pé ọ̀rọ̀ wa yìí náà làṣírí ẹ̀ fi ń tú bó ṣe tú yìí tó bá ti jáde á bìlípò ń bá gbogbo ènìyàn sọ̀rọ̀ á ti bìlípò gbogbo èèyàn ló ti bá sọ̀rọ̀ so àwa náà dẹ̀ gbọ́dọ̀ dá lóhùn tá bá wá dá lóhùn lábẹ́ comment section tóun náà bá wọlé tó bá wò ó á rí i pé òun náà làwa ń bá wí ó ti yé yín bẹ́yẹn òun àti ọba rẹ̀ sá apá ó dà pé tọkọ-tìyàwó ni wọ́n báyìí ọba rẹ̀ sá apá ó dà pé àwọn méjèèjì báyìí ó dà pé Bobrisky àti ọkọ ní báyìí sí wọ́n jọ ń fẹ́ra wọn ni ó ti yé yín ọba rẹ̀ sá apá ní Bobrisky ọkọ gangan ní ti Rasheed lọ́kọ ẹ̀ so ẹ̀yin èèyàn mi ẹ jẹ́ ká sọ lé ọba mi Èdùmàrè á dúró ti gbogbo wa o gbogbo ọba ilẹ̀ Yorùbá mo mọ̀ pé lọ́jọ́ ọjọ́ kan ìṣẹ̀lẹ̀ tá jẹ́ kí ọkàn yín ó yí padà kẹ́ ẹ máa ṣe ti àwa tí a jẹ́ ọmọ Yorùbá àti àwọn onílẹ̀ gangan tó ẹ jọba lé lórí àbí tó ń gbé ìdá ẹ̀dáfá àbẹ́ ẹ̀dáfá orí àpèrè tẹjọkó yẹ orí àpèrè àwọn onílẹ̀ ni so ìṣẹ̀lẹ̀ tá a ṣẹlẹ̀
tájẹ́ kẹ́ ẹ lè gbọ́ tiwọn ọba bí Èdùmàrè ajó dé bá yín o lágbára Elédùmarè ẹ ṣé mo dúpẹ́ ẹ má gbàgbé o tẹ́yìn náà bá fẹ́ máa wò bó ṣe ń lọ abẹ́fẹ́ máa mọ bó ṣe ń lọ ní ilẹ̀ Yorùbá ní pàtàkì lórí Yorùbá Nation tá a gbé lọ́wọ́ ẹ̀yin náà subscribe sórí YouTube channel yìí kájọ máa fìgbádùn ṣayọ̀ gbogbo ìgbà tá a bá rìlíìsì fídíò kẹ́yìn náà lè máa rí bó ṣe ń lọ ẹ ṣé mo dúpẹ́ wẹ̀yìn èèyàn mi ó dàbọ̀ bye bye. Mo jẹ́ ẹ̀jẹ́ fún orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà tó ń ṣàn fún wàrà àti fún oyin, ilẹ̀ tó kún fún àwọn akọni ọgbọ́n ètò àti òye. Mo ṣe ìlérí gẹ́gẹ́ bí ọmọ ológo ilẹ̀ adúláwọ̀, ìtànṣán oòrùn láti la ayé já nílẹ̀ Áfíríkà, láti gbé ilẹ̀ Odùduwà lárugẹ. Mo pinnu láti fìmọ̀ ṣọ̀kan fún ìlọsíwájú ìran Yorùbá. Mo fọwọ́ sọ̀yà pé n kò ní dalẹ̀ tàbí ṣọ̀tẹ̀ sí ìṣọ̀kan àti ìtẹ̀síwájú orílẹ̀-èdè mi ilẹ̀ Odùduwà. Èmi yóò fi gbogbo ipá, ọkàn, iṣẹ́, ọgbọ́n àti ìṣe mi sin orílẹ̀-èdè mi ní òtítọ́ àti lódodo títí ọjọ́ ayé mi. Gbogbo ìyànjú àwọn akọni tó ti lọ kò ní já sófo láti ọwọ́ mi títí dé ìrandíran tí ń bọ̀ lẹ́yìn. Mo ṣe ìlérí pé ẹ̀sìn tàbí ìṣèlú kò ní yà wá nílẹ̀ Odùduwà. Tó bá wáyé bẹ́ẹ̀, mo lè lo ọkọ̀ ẹ̀jẹ̀ tó kù sára mi láti fi ṣègbè àti jàjàgbara fún orílẹ̀-èdè mi. Ilẹ̀ Odùduwà, ìran Yorùbá, èdè kan, àṣà kan àti ìṣe kan ló so wá pọ̀ láéláé lágbára Elédùwà.